Ẹ̀yin èèyàn mi, èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà, gbogbo lé ń kọ́? Mo kí gbogbo ẹ̀yin ará ilé, mo kí yín nílé lóko, mo kí yín ní gbogbo ibi tí ẹ bá wà. Orúkọ mi ni Mashola, kò yí padà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí social media yìí, ó yà wá lẹ́nu, ó jọ wá lójú, ó kan wá lómi inú wípé àwọn èèyàn wọ́n ń jáde lọ́tùn lósì. Mo fẹ́ béèrè ìbéèrè kan o, ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ta ni kì í ṣẹlẹ́ṣẹ̀ ní ilé ayé? Ta ni kì í ṣẹlẹ́ṣẹ̀? Ta ni ó wà tó jẹ́ pé ìwà Jésù àbí Muhammad ló ní? Ẹ lè dá mi lóhùn. Tí ẹ bá wá lè dá mi lóhùn, ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé kò sí ẹni tó mọ́ nínú gbogbo wa. Ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ o. Kò wá sí ẹ̀ṣẹ̀ tí a lè ṣe. Àbá jẹ́ ọkùnrin, àbá jẹ́ obìnrin. Jésù ó ti wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù. Gbogbo nǹkan tẹ́ ní Ìyábọ̀ Òjó ṣe. Lálákọ̀ọ́kọ́, ẹni ó ṣe WhatsApp group privately. Ó pe àwọn èèyàn pé kí wọ́n join òun. Kò jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ó ní WhatsApp group. Kò gbé sí orí social media. A gbọ́ pé ó jẹ̀bi. Ó jẹ̀bi gan-an ni. Ẹlẹ́ẹ̀kejì, ẹni ó ń sọ wípé Naira Marley ló pa Mohbad. Ó jáde, ó ṣàlàyé. Ó ní òun kọ́ ló ń sọ pé Naira Marley pa Mohbad. Ó lóun ò sọ bẹ́ẹ̀. Ó ní gbogbo èèyàn ló mọ̀ wípé Mohbad gangan fúnra rẹ̀ òun ló ń rojọ́ kiri wípé Naira Marley ó ń búlì òun àti Sam Larry. Gbogbo wa la rí fídíò bí Naira Marley àti Sam Larry bó ṣe ń búlì kiri tó ń nà. Gbogbo wa la rí. Àwọn tó ń rán sí pé òun gangan kọ́ ló ń nà, bó ń ráwọn èèyàn sí kán lọ máa nà. Nǹkan tí Mohbad fẹnu ara ẹ̀ sọ nìyẹn. A gbà pé Ìyábọ̀ Òjó jẹ̀bi. Ṣé rí Yorùbá tó ní oore níwọ̀n? Wọn parọ́. Yorùbá kan náà ló tún ní inú ẹ̀dá jìn kò jẹ́ kí a gbóòórùn aṣebi. Ẹ jọ̀ọ́, tí ò bá ń ṣe Ìyábọ̀ tó ní kán lọ wú òkú Mohbad jáde, ẹ jọ̀ọ́ ṣé a máa jà báyìí? Tó bá jẹ́ pé bàbá Mohbad, Mr. Joseph Aloba, tó bá jẹ́ pé wọ́n ti sin Mohbad nígbà tó yẹ kán sin, tí wọ́n ti lọ sin, nígbà tó ń sin yẹn, tó bá jẹ́ pé wọ́n ti lọ sin gbà yẹn, ṣé a máa jà lénìí lórí social media? Ìjà Ìyábọ̀ Òjó tẹ̀ ń jà yìí, àtàmọ́ má tàmọ́ ni. Àtàmọ́ má tàmọ́ ni. Kí là ń rí gbà nínú ìjà? Kí là ń rí gbà nínú ìjà? Èmi ò rí nǹkan kan tó wà nínú ìjà o, ju wàhálà, ìdààmú, àìlèsùn. Àwọn nǹkan tó wà nínú ìjà ni. Ṣé mọ̀ pé ọjọ́ kan mo ṣe gist kan pé kẹ́ ẹ dáríjì Ìyábọ̀ Òjó, gbogbo ẹni tó bá ṣẹ̀. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì. Ọmọbìnrin ti jáde, ó ti sọ̀rọ̀. Ó ti sọ nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ Mohbad. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ogun omi. Torí pé tẹ́ bá jẹ́ kí ogun omi, kí ni ẹ̀ ń try láti fẹ́ gbà nínú ìjà tẹ́ ń jà yìí? Kí lẹ fẹ́ gbà nínú ẹ̀? Kí lẹ fẹ́ gbà nínú ìjà tẹ́ ń jà yìí?
everyday lẹ ń jáde fún. Ẹ pè láṣẹ́wó, àgbà ìpàṣẹ́wó ni. Ẹ pè lólè, àgbà ìpólè ni. Ẹ pè ní bàràwò, àgbà ìpé bàràwò ni. Kò sí nǹkan tẹ́ pè Ìyábọ̀, àgbà ìpé bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n ẹ jẹ́ kó gun mi. Kò sí ẹni tó innocent láyé yìí. Kò sí ẹni tó ní innocent. Mi báyọ̀ kankan wí o, ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ mi bá tabá, tó bá feel pé mò ń bá òun wí, so be it. Mi ìbá téèyàn kankan wá sórí social media, ṣùgbọ́n a máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Bàbá dúdú, very dark man, bọ́ síbí. Ìwọ gangan ló jáde, ló sọ fún wa wípé Naira Marley kí wọ́n má jẹ́ kí ó kọrin ní Nàìjíríà mọ́, kan ban records label ẹ̀. Ìwọ ló sọ. Mi ò kàn mọ̀ bí wọ́n ṣe máa mú fídíò kéèyàn máa play ẹ̀ ní, mi bá play ẹ̀ fún yín. Ìwọ ló fẹ́nu ara ẹ̀ sọ, gbogbo nǹkan tó fẹ́nu ara ẹ̀ sọ pọ̀. Ìwọ ló sọ wípé Sam Larry ló ń bully Mohbad. Ó sọ. Tẹ́ bá lọ wo gbogbo àwọn fídíò tí very dark man ń ṣe, bàbá dúdú, ẹ máa rí gbogbo ẹ̀ ń bẹ̀. Ẹ máa rí gbogbo nǹkan tó ti fi ẹnu ara ẹ̀ sọ. Ṣé ẹ̀mẹ́pọ̀ rẹ̀ ni wọ́n? Àti Sam Larry àti Naira Marley àti very dark man, ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó fẹ́ gbìjà àwọn ọ̀rẹ́ ẹ̀ ni. Kò sí nǹkan kan míì ń bẹ̀. Ó fẹ́ gbìjà wọn ni. Ó wọlé nítorí pé ó rí pé wọ́n ti ń bá Ìyábọ̀ Òjó jà tẹ́lẹ̀. Nǹkan tó fi wọlé nìyẹn. Kò sí nǹkan míì. Tó bá jẹ́ pé wọn bá Ìyábọ̀ Òjó jà tẹ́lẹ̀, kò ní avenue láti wọlé. Gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà. Lóòótọ́ Ìyábọ̀ Òjó lè ṣe mistake. Ṣùgbọ́n kò sí ẹni tí ò lè ṣe mistake. Kò sí ẹni tó perfect. Tí gbogbo wa wà lára wa, à ń fi àpá àdìbò tiwa mọ́lẹ̀ ni. Oníkálukú ló ní tiẹ̀ lára. Ẹ fi Ìyábọ̀ Òjó sílẹ̀, ẹ jẹ́ kó ṣe grandma ẹ̀. Ẹ jẹ́ kó rí ilé ayé gbé. Ẹ fi sílẹ̀. Enough is enough. Ẹ fi sílẹ̀. Gbogbo nǹkan tó ṣe oore ló ṣe. Oore kàn dìbì mọ́ lọ́wọ́ ni. Oore ló ṣe. Ẹ wo irú ọmọ tó help tí ọmọ ẹ̀ jáde tó ní pé kò ṣe báyìí fóun, kò fún ní nǹkan kan. Ṣé bá rí tí wọ́n send receipt 200,000 sórí social media tó send sọmọ ẹ̀? Ìgbà tó ọmọ ẹ̀ wà lọ hospital, òun ló sanwó hospital ẹ̀. Mélòó oore tó ń ṣe tó yẹ pé kò ń gbé wá sórí social media. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àti èèwọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kó máa fi ayé wa hàn. Ẹ jẹ́ kí a máa mọ̀ wípé tá a bá bà tẹni ẹni ẹlẹ́ni jẹ́, kò sí nǹkan tá a máa rí gbà ń bẹ̀. Mi ò ever gbé ojú mi báyìí sórí social media rí. Ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí, ó rí bákan lára mi. Wípé báwo ni èèyàn ṣe ń ṣe oore tó dìbì báyìí. Oore ló ṣe. Oore ló ṣe. Nǹkan tí Ìyábọ̀ mọ̀ ni pé àwọn ẹlòmíín wà tó yẹ pé èèyàn máa ń fi inú tán, tó dẹ̀ jẹ́ pé ọ̀tá èèyàn ni wọ́n. Ẹ máa rí ẹlòmíín kò lọ́rẹ̀ẹ́. Nítorí ìrírí ayé ni wọ́n fi lọ́rẹ̀ẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kó gun omi. Tẹ́ bá ṣe gist fún èèyàn, tẹ́ update méjì, ó ti tó. Èwo wà ní kẹ́ wá máa update every day. Orí social media ó ti ń gbóná jù, ó ti sú wa. Àwọn ọmọ wa gan wọ́n lè lọ sórí social media. Torí nǹkan tí wọ́n fi etí gbọ́ ó ti pọ̀ jù. Kò dáa. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Torí ènìkọ́, torí àti sùn wá ni.
very dark man, gbogbo nǹkan tó ń ṣe ó yé ẹ o, gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó dẹ̀ yé ẹ, ṣùgbọ́n níwájú ìwọ àti Ọlọ́run ṣé òótọ́ ló ń sọ? Ṣé òótọ́ ni gbogbo nǹkan tó ń sọ? Ipò ṣẹlẹ̀ ọmọ Ìyábọ̀ Òjó tí ò ṣẹ̀ ó bẹ̀rẹ̀ sí bú, kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ? Ṣé orí kọ́ ọmọ yẹn dé lóhùn? Ọmọ yẹn gbọ́n jù ẹ lọ. Ọmọ yìí ò ṣẹ̀ anybody náà. Ó lọ sílé ọkọ nígbà tó yẹ kó lọ sílé ọkọ. Ìwà ẹ̀ ó wú wa lórí, ọmọ dáadáa ni, kí wá lóde tá à ń bú ọmọ lọ́mọ? Ẹ dẹ̀ mọ condition tó wà. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, abiyamọ ní gbogbo wa o. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run o, ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run o. Ọlọ́run á tu gbogbo wa lọ́kàn. Á bá wa lé gbogbo ìjà yìí, á bá wa lé jìnnà. Ní agbára Ọlọ́run, Nàìjíríà á tu gbogbo wa lára o. Ọlọ́run á dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo wa. Thank you for watching. God bless you all.